Alhamdulillah. Lẹ́yìn èyí tọ́lọ̀ ń ṣe fún bàbá Balógun àgbà. Ìjókòó ní ìjókòó ọpẹ́ ni. Wọ́n sì ní kí la torí ẹ̀ dúpẹ́. A máa dúpẹ́ torí ìdẹ̀rọ Ọlọ́run tó bá ti fún ni. Ó wá ní ìdẹ̀rọ Ọlọ́run ọba yìí ó pín sí méjì. Ìdẹ̀rọ Ọlọ́run ọba kan wà kò ní bí wọ́n ṣàlàyé fún yàn. Ó ṣe fojú rí ọ̀kan wà ò lè rí làákàyè ló fi píjẹ. Èyí tó ṣe fojú rí àti èyí tó yàn fi làákàyè píjì gbogbo ẹ̀ Al-Qur'ani yanjú. Èyí tó ṣe fojú rí lọ sí Suratul Ibrahim kọ. Ọlọ́run ọba mọ̀dá sánmà èmi mọ̀dá lẹ̀. Wàá sàlàbí náà sábà ìbá. Ọlọ́run ọba mọ̀ á mú mi wá láti sánmà kọ́ máa kọjá sórí ilẹ̀. Wàá bá Jábì mi náà sábà àti sọ́lá kún. Ọba ni mo mú tí ń jẹ́ rúbì jáde nínú rẹ̀ kó máa járìsì kì fún yín. Wàá ká àràkún ìfúnìkà yìí tẹ́jú àbí ìbá ẹ̀mẹ́ àbúyí. Ọ̀sẹ̀ ọkọ̀ ojú omi rọ̀ fún yín kọ́ máa kẹ́ ẹ máa fi rìn. Wàsáká alákùnrin àní ààrà. Lára àwọn odò wọ̀nyẹn mi ọlọ́run bá mọ̀ sẹ́rọ̀ fún yín. Wàsáká alákùnrin ṣàmùsọ̀ wà nípọ̀mọ̀ àdá ìmẹ̀ ni. Wọ́n sì ọ̀nà àtòjúbà mọ̀ sẹ́rọ̀ fún yín. Wàsáká alákùnrin ìlàwà náà. Ìgbà mọ̀ sọ tí jẹ́ òun àtọ̀sẹ́ mọ̀ sẹ́rọ̀ fún yín. Wàá mi kúlì máa sàáyé fún Ni mo ṣe fún yín pátápátá ògùn tẹ bẹ́ẹ̀rẹ̀ mo ṣe fún yín. wọ́n ìtẹ̀wú dùn ní wàtàlá ìlàjò ìṣúra. Ọlọ́run kàdé ní ọ̀rọ̀ ọlọ́run kò lè fún ẹ̀ lè sí. Gbogbo tó kà kalẹ̀ yìí ìdẹ̀ra yín jẹ́ gbogbo ìdẹ̀ra mi. Wọ́n ṣe ní sàlàyé fún wa pa sámà. Wọ́n máa bẹ̀rẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ àbí kí ni jẹ́ lẹ̀ kí ni jódò kí ni jẹ́ kò ju omi kí ni jẹ́ rúgbìn kí ni jẹ́ òru kí ni jẹ́ ọ̀sán kí ni jẹ́ òṣùpá kí ni jẹ́ òru nítorí ni. Àmàjẹ̀rẹ̀ àkànbẹ òlérí láká ìlọ́sí píṣẹ̀ irú tànẹ́bí Suleiman alayhi salatu wa salam. Ànábì Suleiman ń bọ̀ ọwọ́ débi àwọn àbúrò èdè tí wọ́n ṣogo sí. Bọ́lá tí lọ́mùlà tún yá àìlú anamúlùdíkù lóòrùnmọ́sá gínà bò. Wọ́n ní wọ́n sọ ibẹ̀ ẹ̀wọ̀lẹ́ àwọn èdè ẹ̀wọ̀nù lè yìí. Láyé tí wọ́n ń bò Suleimanu àdúgbò òdò wọ́n láyé sí Nígbà tó bá sì dé yọ tẹ̀ ìmọ̀lẹ̀ pọ̀ tí èmi máa kó tẹ̀ gàgà kò ní fura. Bọ̀dàbá sábà gbọ́ ìkàmì ìdọ́lìyà. Wọ́n ká ìgbà Ànábì Suleiman fi píkẹ̀ ọyẹ kọ́ ká kọ́lá ni. Nígbèdè Ọlọ́run ti ẹ̀gbà fún wa dé kódà kòkòrò àwọn èdè tún dá wa mọ̀. Àmọ́ píkẹ̀ ìgbè yìí ìwọ Ọlọ́run o ti kẹ́ mi débi. Wàkọ́ọ̀là. O ti ṣàánú mi débi mo pàṣẹ láàrin èèyàn láàrin àjẹnú o tún ní káwọn kòkòrò àwọn èdè kí wọ́n dá mi mà. Ohun tá a bá ṣàgà. Bàbá sábà dárí ìdọ́lìyà. Wàkọ́ọ̀là rábì àòsìkì. Àlí àsìkò àlì ìwádàbà ilẹ̀ tí àlì àrùdá láìríyà. Ìjọba làákà ìlò píkẹ̀ ọwọ́ abẹ́rẹ́ ni olùwọ́ lọ ìtọ́rọ̀ mi kàn bí ìtọ́rọ̀ bàbá Balógun kà lónìí. Rọ́bì àòsìní. Ìjọba yín ká ní ẹjú Ọlọ́run gbà mí láyé. Àlì àsìkò àlì ìwádàbà ilẹ̀ tí àlì àrùdá láìríyà. Ẹ̀ǹtà rẹ̀ yẹn. Ìdẹ̀ra tí Ọlọ́run bá tó ṣe lérí mi gbà mí láyé kí n lè dúpẹ́ kí n sọgbè fi ọpẹ́. Wàhálà wà ìdáríyà. Àti ìdẹ̀ra tó ṣe lérí àwọn tó bí mi. Àwọn tó bí mi lè ṣiṣẹ́ bí ọba kọ̀ntínú. Tí sọ̀sẹ́sọ̀ bá sí iṣẹ́ òfèlè. Bí a bá kọ́ sínú ọ̀rọ̀ bàbá Balógun lónìí, bí lágbájá ọmọ lágbájá dàmúrógbó, àwọn èèyàn máa dàmúrógbó lẹ̀ yìí, wọ́n sì máa kí ni bàbá náà pa nítú. Wọ́n sì máa yí pé ó jáyàtì, bẹ̀ tí ọba ṣiṣẹ́ sọ́sọ̀ pẹ́yìn bá kú dàmúrógbó ti tán. Ló fi jẹ́ pé èèyàn wà dú ipé. Àlàyé àmúta aláìní wà láwà ìdáyà. Àti ètò ọ̀sẹ̀ fáwọn bí mi. Wà ní àmàlà sọ́ọ̀lẹ̀ àrùndẹ̀rì dáwò. Ìbàdí wọn náà fún mi níṣẹ́ ìyọnu. Wà ní gílì
ìyáàmì ìbáríkà sọ̀lẹ̀. Wọ́n jẹ́ parí ẹ̀ síbi tó dáa. Má torí pé mo lọ láyé aláàbí náà lọ sọ bẹ́ẹ̀. Wọ́n yẹ pé kọ́ wá yọ nípò láwùjọ àwọn ẹni rí kọ́ yọ nípò ṣáfù àwọn ẹni rẹ̀. Wọ́n ṣe òkè lọ́tọ́ nínú àwọn ẹni rẹ̀ náà ni ọjọ́ ń kó sí. Ìdẹ̀rọ̀ Ọlọ́run la torí ẹ̀ dúpẹ́. Kẹ́yìn bàbá Abádùnmọ̀ àgbà ṣe dúpẹ́ lónìí. Ọpẹ́ kí ni? Ọpẹ́ yìí pé wọ́n wé láwà ní balógun àgbà. Àbí ẹnu náà máa béèrè pé tí wọ́n ẹ̀sẹ̀ jẹ́ balógun lẹ́nu kábí ní bámu nílò ọ̀rọ̀ bí balógun àgbà. Ó lè di mẹ́fẹ̀ẹ́ fún mi kò kú. Bọ́lá ń ṣe nílé àjò lórí ni. Ọpẹ́ ni yí pé ẹ̀rì má bò ní. Ẹ̀rì má bò ní. Ẹ jẹ́ àmọ́ Ọlọ́run lè bùkádà àwọn kékeré mọ́ ìgbàláwà ni. Torí bí ó ṣe bá dé. Àwa wí ní gbogbo nǹkan Ọlọ́run ti parí ètò ìkẹ́ fún kálukú sí dépò. Ọba ti ṣe iṣẹ́ òun sì ṣe tiẹ̀ lọ ní kò sí tọ́kàn. Òun ṣe tiẹ̀ lónìí. Àmọ́ bí Ọlọ́run ní pé ọjọ́ láàrin ń ba yín láyé ẹgbẹ́ láàrin kí ẹ̀yin Islam wọ́n wá ní kí wọ́n fún yàn lóye nẹ́ẹ̀sì ojú wọn ní Islam sùn Islam lọ jásà torí Islam nígbàgbọ́ nu iṣẹ́ ó ò lè gbóyè bọ́ ọ̀bá ṣiṣẹ́ iṣẹ́ ni ó síwájú ní Islam fi máa ń tẹ̀pẹ̀lẹ̀ wá iṣẹ́ bí Ọlọ́run ló kún tọ́ba sọ ní sọ́ọ̀tì lè káàfù. الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. Iṣẹ́ wo lè lẹ́tọ̀ọ́ sáré Ghana? Iṣẹ́ lè yàn ṣe níbi oyè. Bọ́bá tó bọ̀ mẹ́ẹ̀ tó ti mọ̀ pé Islam ó fẹ́ràn ṣe lọ́tún sátúrẹ̀ àárọ̀. Iṣẹ́ yẹn tó bọ̀ ń lò. وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة ورثوها بما كنتم تعملون. Nǹkan bá fẹ́ mà pàtàkì iṣẹ́ nínú sọ́ọ́sì rẹ̀ káàdì Ọlọ́run ò ní táìmù àmọ́ ọ̀rọ̀ tó bá dá sí ọ̀rọ̀ tó ní pọ́ǹtì ni nínú kan táwọn àfáà lọ da Hídírù àti Musa pọ̀ apá kan àfáà ní mẹ́tàlá ni àbọ̀dọ̀ ọ̀gbọ̀n Musa láti ní mẹ́ta pẹ́rẹ́ ló fi sínú Al-Qur'an mẹ́ta nìlọ́ká wá ń já sí bẹ́ẹ̀ ó ní Muhammad Jidal. Muhammad Jidal. Ọmọ àwọn kì í sì dáṣẹ́ wọn nù. Káàdì àbúrò sọ́ọ̀lì à. Iṣẹ́ pa Ìsìláàmù iṣẹ́ jẹmọ́lógún. Ọjọ́ Ìsìláàmù lógún pé tó ọba ṣiṣẹ́ ló ń bòye kọ́ ọba ìṣòro lóye tọ́ba. Bóyá bá wá délẹ̀, Ìsìláàmù afojú méjì wò ó. Àwọn kan ní ká gboyè nínú Ìsìláàmù. Wọ́n ní sọ́tọ̀, àwọn kan ní ọ̀dọ́. Torí táìtù ni táìtù yẹn gbọ́tọ̀ mẹ́rin ọ̀tọ̀. Kí ni èyí bí àìtọ́ tí wọ́n mẹ́rin wá lágbára ni? Àwọn àkàlọ́tọ̀. Kí nìdí tó fi tọ́ àwọn àmẹ́rin wá? Àwọn tó ní ọ̀tọ̀ lọ sínú àrùbá ó rí lẹ́mọ̀lá ẹ̀yìn ní táìtù rẹ̀ láti. Yá ìyálẹ́lì náà àmàlú ńlá. Ẹ̀sẹ̀ àlùkò mi kọ́ mi ní àṣà àyẹ̀kùn ní òkè ìrànlẹ́ o. Wàlá ní sáwọn mi ní sáyé ní àṣà àyẹ̀kùn náà tẹ́lá mi ní húnà. Wàlá tẹ́lifí sú àbùsàkú wàlá dáná bàṣú bẹ̀rẹ̀ àìkọ́. Ìsàlì ìsìnmú ìfúnṣọ ìbàdàlì máa. Àbùsàkú wàlá dáná bàṣú bẹ̀rẹ̀ àìkọ́ bí ìsàlì ìsìnmú àìfúnṣọ ìbàdàlì máa.
lákọ̀bù yẹn ká tún fún yẹn lákọ̀bù mi ìyàtọ̀ fún tá a ti mọ̀ bí ìsàlẹ̀ èsì àlùfòṣùkú bá dàdé máa ní ẹ̀tọ́. tó o bá ti fẹ́ gbádùn àwọn àfa ìbí ọba ti fa ọ̀rọ̀ rí àwọn àfa lọ́tọ̀ bí lè fi wo ni ìtàfin máa pọ́tọ́ ọlọ́run lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ ká fún yẹn lákọ̀bù ká sì yàn kò rí bẹ́ẹ̀. wà á bá ní ọdún ní ìgbàlẹ̀ ọ̀sìn lọ́mọ àdí ẹ̀rù ìlà ìwà wọ̀rù sínú àtàbà mi láta ìbúra ìmà nífà wàtàkọ́sà lọ ìbúra ìmà nífà. Ibrahima lóye. Kàlílà. Ọkọ̀ fún ní lákọ̀bù pé Ibrahima ní. Kàlílà. Ibrahima ń gbé olùfẹ́ mi ni Ọlọ́run fún lóye. Ó ní kòkè wá sí Ibrahima nìkan kó ló tún fún Musa lóye. Òrí ti Musa náà. Wàlúùsùlẹ̀ wàlúùsùlẹ̀ tí náà ọmọ àlẹ́ ìka ní Gọ́bílù. Wàlúùsùlẹ̀ làbúnà dísù sí wà lẹ́yìnká. Wàkàlà wà láwọn ọ̀sà kìí máa. Musa nìkan ó tún lọ sọ́dọ̀ yìí sáré sọ́dọ̀ àlè Mùránà. Òrí bẹ́ẹ̀. Ìsìnkú ti bẹ̀rẹ̀ ìdẹ́kì àmọ́ ìyàbọ̀ ìlànà yóò ṣìrú bíbí kálímà ti ń bí ní òsínú olùmọ̀ sí orí sọ́ọ̀mù Máríyámà. Wàjí àbí dùnìyà wà lẹ́ra kẹra tí wà mí láyé wọ́n bọ̀ lábí. Ọlọ́yẹ̀ ló fún wa ní Jákọ́bù táìtù wọn náà ló fẹ́ ní kọ̀ọ̀kan wọn. Ibi ká fún ìyàn bí àbá ti sẹ́ni bẹ̀ tàbí fún lóye. Kò sí láì fi mẹ́. Ká sì fi yàn jẹ́ nǹkan nínú ìsìláàmù kò sí láì fi mẹ́. Nítorí tó mọ̀ pé kò sí láì fi mẹ́ ní ṣọ́ọ̀bù làní hàn mi padà síbẹ̀. Kí wọ́n máa bá mi ní àrùn àrùn. وهو الذي جعلكم خلائف الأرض. Èmi ni. Ó lè mi Ọlọ́run ìyá àdákùn. خلائف الأرض. Ọba ni mò ń ṣe ní àlẹ́fà. Ní wọ́n ń yẹ nìkọ̀ọ̀kan yín lóye ní pòtíṣà yín síbi tó ẹ̀kẹ́ tọ́ sí lórí rẹ̀. ورفع بعضكم فوق بعض درجات. Wọ́n ní káwọn kan ju ẹnìkan lọ. Wọ́n jura ọ̀rọ̀ Ọlọ́run yẹn ẹ̀ jura yín lọ. Bí olóyè ọba ṣe lè wo tó kò lè lọ́ba. Ìjọba tí wọ́n dọ̀bà yọ sọ̀kalẹ̀. Kò ní dọ́wà. ورفع بعضكم فوق بعض درجات. Ó lè mi ni mo ní kápá kan yín ọ̀gá ju apá kan lọ kó lórí ayé. Bọ́bá jẹ́ gọ́fúnà ní stéètì ẹ̀ ní. Bọ́bá lọ́dọ̀ pírẹ́sidẹ̀ntì yọ sọ̀kalẹ̀ fún. Bọ́bá jẹ́ mínísítà, bọ́bá jẹ́ gọ́fúnà stéètì rẹ̀ yọ sọ̀kalẹ̀ fún. Bẹ́ẹ̀ sẹ́ńtọ̀ Ọlọ́run ni mo gbé yí ga jura yín lọ ni. ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم. Wọ́n kún fí máa àtẹ̀kù. Mo ṣe bẹ́ẹ̀ fún yín, mo yàn yín lóye. Kí ni dá yín wò lórí gbogbo ilé lọ́wọ́? Ẹnu ní kò yẹ rẹ́rìn-ín. Wàhálà ló yẹ. Assignment tó ga ni. Kìí ṣe nǹkan tó yí sí. Iṣẹ́ wọn fẹ́ kó ṣe mẹ́. Ikọ́ òfìmọ̀ bẹ́ẹ̀ lọ sí ṣọ́ọ̀tù sọ́ọ̀dù. Ẹni dáhùn ìyá dáhùn. إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب. Ó ti dẹ̀ lẹ́fà. Ìwọ́n náà bá lórí ilẹ̀ bí bàbá Balógun àgbà ti dẹ̀ á báyìí. فاحكم بين الناس بالحق. Ọlọ́run ní fàákùn bẹ́ẹ̀ náà sí. بالحق. Ìdájọ́ ní bí a sí. Àmọ́ ìtumọ̀ fàákùn bẹ́ẹ̀ náà sí dáa. Bá mi má lè jà àyàn mi lọ́wọ́ sọ fún yín o.
ṣe dọ́gbadọ́gba tí ìmáàmù bá joyè wá àti tá a ṣe fún ìmáàmù lérí oyè méjì náà ni ó ti joyè lónìí ìmáàmù má jẹ́ kóbìnrin ó wú ọ obìnrin jẹ̀mọ́ ọ̀gbọ́dọ̀ wú ọ owó wọn sì mójú kò ń bẹ́ẹ̀ ọba jẹ́ ìmáàmù tó o fẹ́ máa kówó àwọn ń ṣẹ́jú pàpàpọ̀ sóbìnrin ò ní fẹ́lẹ́. Bàbá òbẹ́jà ìṣá ti wọlé hákìrì. Kí wá ní wá sí ìjọba àti balógun? Bí ọba bá jọba àbí balógun jẹ balógun, ìdá àsọ̀gbọ́ba àti balógun ni pé tàyẹ̀ máa ní wọn àmójúkò ń bí ilẹ̀. Bí balógun jẹ́ balógun, alùpùpù rẹ̀ yí tèmi ni. Ọlọ́run tó bá ti dé ní òye òun tó yẹ. Òun sí Adámadé náà tara yìí. Wọ́n wà lọ́nu ìtì àdìgàmbàdì yẹn ni. Àwọn àfa wa ti dáadáa fún ọgbà balógun gbà náà. Wọ́n kún bàbá lé. Wọ́n wá dáadé àwọn dá owó tó pọ̀. Wọ́n wá dé lulẹ̀ àfa wa owó nì. Bàbá lèmi ti gba yìí ń ta. Gbogbo yín èèyàn kọ̀ọ̀kan ní láyé yín tẹ̀lé yẹn. Yẹ wá fi yìí yín ẹ fi pọ́n mi lé kí n tó kówó ìrè báyìí kí wọ́n gbowó. Èyí fọwọ́ mú kan ní ẹ̀yẹ́ wọn kó lọ kẹ́ ọ pé. Wà á kó òde ìdáná sí ìwélé hákì. Bẹ́ẹ̀ bá ti dépò. Tọ́ bá ti dépò ọ̀la, ó dépò ọba àbọ̀ dépò balógun. Ìwọ lọ ní ibẹ̀, ìwọ lọ lọ́lá, ìwọ lọ láṣẹ, ìwọ lọ ní gbogbo nǹkan. Èyí wù wọ́n fọ́ mú. Èyí jẹ́ dúkìá wọn wá ti sí wọn. Àfúnbàbẹ̀ yìí náà ni ẹ̀yìn ẹ̀dú ẹ̀ ẹ̀yìn ẹ̀ lọ yẹn dú ẹ̀. Wọ́n ti fi ṣalákòóso lé ní lérí kí n lè má lè di ẹ̀ ní. Lọ́lọ́run sọ fún dáadáa má pè tó gbọ́. Pàkó gbéjà náà sì lè hákì wọ́n látẹ̀tẹ̀ bí àwa. Dáadáa ọ̀gbọ́dọ̀ tẹ̀lé fẹ́nu lórí ìbò tó wà yìí. Bọ̀dí lẹ́kọ̀ọ́ ṣẹ́bi nílé. Tọ́ba tẹ̀lé fẹ́nu yóò gbé ọkọ̀ lójú ọ̀nà àwọn ọlọ́run. Iná lẹ́bí ìdàdí lúnà ṣẹ̀bi nílá yìí. Àwọn wàsáàbù ṣẹ̀bi ìdóbi máa lè sọ. Yàwó ìbàlẹ̀ sáàbì. Ẹ̀yin tó náà wá gbé balógun lórí. Ọwọ́ kan yìí. Wọ́n lè jọmọ tó lè bí. Wọ́n máa jẹ́ dédé bàbá tó ti dàgbà yìí. Àwọn tó wájú ẹ̀rí kú. Ó lè ju ọmọ tó lè bí. Ó lè ju ọmọ tó ti ránṣẹ́ rí. Ó lè ju ọmọ rẹ̀. Ó lè ju ọmọ àbúrò rẹ̀. Ó lè ju ọ̀rẹ́ rẹ̀ tẹ́tí jọjọ. Ẹgbẹ́ tásmì rẹ̀ ni àbọ̀nà ti yàn lóye. Iná bá ti yàn lóye ò ti kú bẹ́ẹ̀. Lànà tí kò tọ́ bá ti ń fojú àná wọ ọlọ́run sì máa sọ ẹ́ kalẹ̀. Ìtò fìmọ̀ bẹ́ẹ̀ iná àdùkọ́ láì ló ti lọ sí lákọ́lá. Ẹ̀ka àdúgbò wà níbẹ̀. 246 bọ̀. Tó sì mà yí pé tí ọ̀nà ń bá ti yẹ̀yẹ̀ lóye. Ó ti kó lásán. Àwọn ni wọ́n béèrè lásìkò ànẹ́bí wọn tó wà ní wọ́n ní yẹn ni yan olóyè fún wa láàrin wa. Alámúdá ilé ìmọ̀lẹ́ ìrìnmọ̀ ní ìṣòro ilé ìmọ̀ ní Musa. Ìsìnkọ́lù nílẹ̀ bí yílẹ̀ òun ògbà Áfíàdá Amẹ́ríkà. Àwọn lèyẹ̀. Bùkọ́ tí lè fi sẹ́bì nílá yìí. Ṣùgbọ́n àlẹ́ àṣẹ ìtúwé kù tí bá àlẹ́ ikú mùlìkì tálù àlà tùkọ̀ ti mú. Kọ́lù bàbá àlàlẹ́ àlà lòkọ́ tí làbí sẹ́bì nílá yìí. Bàbá ní ọkùnrin jíná mi ní àrìná. Wọ́n àbúnà ìdá. Bàbá máa kù tí bá àlẹ́ ìmùlìkì tálù tàwálá ilé àfẹ́lẹ́ ìlànà wàlá àwọn àlìmọ̀ bísọ̀lìmínà wàhálà làwọn nàbí yòó iná lábẹ́ ìbá àgbàlá tó ń tà lù tàmàlẹ́ká.
bàásà làkún kálù kàmálíkà. Wọ́n ní bàásà làkún kálù kàmálíkà. Ọba Muhammadu Ali Adébáyọ̀. Kọ́bí bàásà làkún kálù kàmálíkà. Láàrin kó jẹ́ balógun yín kó jẹ́ ọba yín aláṣẹ yín kó máa pàṣẹ fún yín. Pàlú ayẹyẹkúndú làwọn lè mọ́líkù àlẹ́ iná. Yàdánù àákùnbìn mọ́líkì mi níwò. Nígbà wọ́n yàn fún ọtán ọlọ́ni tí wọ́n wá sọ pé sílé. Ẹ̀kúndù làwọn lè mọ́. Ó lè wí sílé ìtẹ́ ní ọlọ́run bá yàn. Yàdánù àákùnbìn mọ́líkì sọ̀kalẹ̀. Ọlọ́run tó kù fún aṣọ àgbẹ̀ ilé ìlú ayẹ̀lẹ̀ wà lérí àwọn lẹ́tọ̀ọ́ sí jù lọ. Wàlámù yóò tà sáátà mìíràn máàlì. Ìjàgá ní owó tó lọ́sùn ìgbàlẹ̀ tó wà yìí kò sí lẹ́tọ̀ọ́ sí àwa ní gbogbo nǹkan tá a sì ṣe. Wọ́lá ìnáwó àṣọ̀fà àwọn àlẹ́ igbó. Mọ̀sá lẹ́sẹ̀ àlẹ́ ilé òun mọ̀ yẹn. Wàsádà òun bá sọ́dà fìlí èmi wà nìyí sí mi. Ọmọ tí èmi mà tí èmi ló gbé fún ó bá ìtúyọ fún ní balógun àgbàdà wọn lòun tó lọ ní mo ṣe sí wa. Wàlámù yóò ti mú ní kàlẹ́ òun máa ń yájá. Èmi lè ní fúnra ní ìyẹn lóye. Wàhálà wá sí òní ayé. Ẹni ọlọ́pàá ti yàn án ìsàlẹ̀ ní ọlọ́run pé sílẹ̀ ìlọ́wọ́ ayọ̀ fún wa. Bọ́ bá ti yàn án ẹ̀ẹ́dẹ̀ nípa fún ẹ̀sìgbà fún ni. Nítorí ìgbà tí ń ṣiṣẹ́ rẹ̀ nì. Ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bàjẹ́ ni. Wọ́n iná bá jẹ́ iná ayẹ̀tẹ̀ mọ́ta ìlàyà tí wọ́n lọ́wọ́ alábòmí máa yóò lọ sí òun. Ọlọ́run nípa ń bá gbé agbára mo sífìtì ẹ̀ èmi lè ní sífìtì ẹ̀ bẹ́ẹ̀. Èmi lè ní sífìtì alálẹ̀. Èmi lè ní sífìtì kò bẹ́ẹ̀. Mo bá gbé wò áyà àmì ni tó wà níbi kan mo gbé padà síbi kan. Wallahu alábòmí máa yóò lọ sí òun. Báyìí ni mi mọ ohun tí mò ń ṣe lọ́wọ́. Pẹ̀lú iná máa dábò fún tẹ̀lé. Ọmọ ọkùnrin ni àwọn tí ò ní gbà wọ́n máa wá sọ yí pé irọ́ ni kò jẹ́ rí bẹ́ẹ̀. Ayé àbídá lòrò láyà lábò. Kúlínà sálà òun kúrú sí mi rọ́bí kábíl hákì. Ọlọ́run wọ́n máa sọ yí pé àtàrùn ọ̀pọ̀lọpọ̀ wọn. Láyà lábò. Ọlọ́run ọ̀dà kankan mà. Kúlínà sálà òun kúrú sí mi rọ́bí kábíl hákì. Ìjọ tí ń sọ̀ kalẹ̀ wù. Ìjọ tí mo sífìtì ẹ̀ tí mo ní bá lógun tòní ni. Ọlọ́run náà sálà òun. Rúùn kúrú sí mi rọ́bí kábíl hákì. Nínú sábìtà lẹ́rì ìlàmàlú. Nígbà ìjẹ nígbà àkọ́kọ́ kan yóò lè bá àgbàlẹ̀ ní. Wàhúdà wà múṣìlá ní mòṣìlì. Ọmọ ìjọ́nà máa wà bùsùlá. Ọmọ jẹ́ tuntun ojú. Ní mòṣìlì. Ètò ọlọ́run ọba ní. Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀. Mọ̀lánà ṣéèkì Ádámù. Wọ́n dá wákà kan. Wákà àwọn ọmọ fẹ́ dáhùn bàbá ọba lókun àgbà. Ẹni kádúpẹ́ fọlọ́run ọba lè ní lè ṣe. Èmi lè ṣe. Ọba tí kì máa yí owó jẹ ẹnìkan kan. Ẹnìkan kan. Ó ṣe fífẹ́ dà rẹ̀ bó ti fẹ́. Ó ti fẹ́. Báwo ojú kì bá báwí ẹ̀yà. Kì bá 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 ojú kì bá báwí ẹ̀yà. Tọ́dà kan yóò. Ó pin tọ́dà, ó pin kan yín. Ó sì bẹ̀yìn sílẹ̀ tí kò pé báwo lẹ́ ti ṣe. Ẹ̀bẹ̀ ọlọ́run tá a máa bẹ lọ́run fún yín ni pé ọlọ́run jẹ́ pàṣẹ. Ọlọ́run tó bá ti ta wọn ọlọ́run bá ti ṣe nílẹ̀. Ó tọ́ ti sọ pé ó tọ́ ti ṣe pé mi ni mo ṣe fún àwọn ìṣàkóso ìlú. يا مولانا يا مولانا الشيخ سليمان يا مولانا Báwo dáadáa lọ́lọ́run wọn fi mí fi sọ pé ẹni tó bá lóore tó bá ti lóore. Fẹ́ntì ọba lóore àmì.
ẹni tí ọba lọ dánú yín ìnùnà ọba kẹsàn-án. wáyé náà ó lága fún ọ̀rọ̀ rẹ̀. ẹni tí ọba lọ dánú ọba kẹsàn-án lára rẹ̀. àmì ẹni tí ọba lọ rẹ̀ ọba kì í fẹ́ lọ́wọ́ ọlọ́run tó gbé yín síbẹ̀. ọba tó gbé yín síbẹ̀. bàbá tó gbé yín síbẹ̀. tó gbé yín síbẹ̀. tó gbé yín síbẹ̀. àánú ẹ̀ ló gbé yín lọ. àánú rẹ̀ lè gbé yín síbẹ̀. agbára òjò yìí. agbára òjò yìí. ọ̀rọ̀ wọn bí ní ilé oyè kò tó yìí. ọ̀rọ̀ wọn bí ní ilé oyè kò tó yìí. bọ́lá ń bá fi ọjọ́ ni. bọ́lá ń bá fi ọjẹ́ ni. àmọ́ àná ọlọ́run lórí yín. àmọ́ àná ọlọ́run lórí yín. tó fi gbé yín síbẹ̀. tó fi gbé yín síbẹ̀ náà. àánú la fi bẹ́ẹ̀. àánú ni la fi bẹ́ẹ̀. àánú la fi bẹ́ẹ̀. àánú náà la fi bẹ́ẹ̀. má tètè mú yín kú ń bẹ́ẹ̀. má tètè mú yín kú ń bẹ́ẹ̀. ẹ̀yà àtọ́lọ́run kọ́ má dàrú. ààrẹ ẹni pẹ̀lú bàbá wọn ọlọ́láwọ́ ọba àdúgbò Ìlọrin kọ́mẹ́dà. ààrẹ àti bàbá wa ọlọ́láwọ́ ọba àdúgbò Ìlọrin kọ́ má dàrú. ààrẹ ẹni